Káàbọ̀ padà sí orí ìkànnì yìí, ẹ ṣé tí ẹ̀ ń tẹ́tí sí wa ní gbogbo ìgbà. Sinimá tí a mú wá sí etí ìgbọ́-yín lénìí òun ni sinimá tí a pe àkọlé rẹ̀ ní The Return of Òrìṣà Ayé. The Return of Òrìṣà Ayé jẹ́ sinimá tí ó wá láti ọwọ́ olólùfẹ́ yín Yétúndé Barnabas. Ṣùgbọ́n Return apá kẹta Òrìṣà Ayé òun ni sinimá tí a mú wá sí etí ìgbọ́-yín. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ leléyìí tí ẹ̀ ń wò wá àbí tí ẹ̀ ń gbọ́ wá, ẹ má gbàgbé láti tẹ subscribe button eléyìí tí ó wà ní ìsàlẹ̀ ńbẹ̀ yẹn. Nítorí eléyìí ni yóò fún yín ní àǹfààní láti má miss àwọn eré Yorùbá, pàápàá jùlọ Return of Òrìṣà Ayé tí a mú wá sí etí ìgbọ́-yín. Return of Òrìṣà Ayé, sinimá yìí jẹ́ sinimá tó jẹ́ wípé àwọn òṣèré jàǹkàn-jàǹkàn òun ni wọ́n kópa nínú sinimá yìí. Gẹ́gẹ́ bí a ṣe mọ Adénẹ́kàn, a rí wípé nínú Return of Òrìṣà Ayé ni a rí wípé Adénẹ́kàn ti padà dé tí ó sì kọ̀ jálẹ̀ láti dẹ́kun àwọn ìwà láabi, ìwà àìbìkítà àti ìwà tí ó ń hù, tí ó sì kọ̀ jálẹ̀ láti ṣe kíni, láti dópin àwọn ìwà yìí. Eléyìí ló fà á tí ó fi jẹ́ wípé odò alágbára eléyìí tí a mọ̀ sí Òrìṣà Ayé ti wá bínú báyìí o láti gbé ìgbésẹ̀ lórí Adénẹ́kàn. Kí wá la rò pé yóò ṣẹlẹ̀ nígbà tí odò yìí ti bínú láti gbé ìgbésẹ̀ lórí ìwà láabi eléyìí tí Adénẹ́kàn ń hù? Òrìṣà Ayé ní láti pa Adénẹ́kàn ni àbí láti dẹ́kun ìwà tí Adénẹ́kàn ń hù, àbí Adénẹ́kàn kì yóò dópin ìwà eléyìí tí ó ń hù? Ẹ wò ó dìgbà tí a bá wo sinimá Return of Òrìṣà Ayé yìí kí a tó mọ ohun tí yóò ṣẹlẹ̀ sí Adénẹ́kàn. Òrìṣà Ayé, The Return of Òrìṣà Ayé láti ọwọ́ Yétúndé Barnabas. Ẹ ó rí sinimá yìí wò ní orí ìkànnì Yétúndé Barnabas TV. Return of Òrìṣà Ayé. Ẹ ṣé púpọ̀, ẹ máa bá wa kálọ.